kódà ẹ̀já àwọn ọmọ wọn mọ̀. Mama, ó bẹ́ kan bẹ. Ẹ sì mọ́ bẹ̀rù pé à ń jẹ́ Fúlàní ni wá. Fúlàní ni wá o. Níjọ́ tó gbóná gan. Ẹ bá wọn tó gbóná gan. Tọ́wọ́lẹ̀ pé mí yọrin lẹ́kọ̀ọ́ yìí. Èmi ò yọrin o. Mo jẹ́rìí bàbá. Tá a bá dòde báyìí àwọn ẹgbẹ́ ni sọ sókè Al-Fúlàní ni mí. Gbogbo wa la gbọ́ nǹkan tí àwọn ọmọ Fúlàní nǹkan tí wọ́n sọ. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa ní ilẹ̀ Yorùbá 98% wọn Fúlàní ni wọ́n. Ẹ má gbàgbé wọ́n ti kọ́kọ́ wá bá ìran Yorùbá jagun ní 1840 tí a kápá wọn. Èròǹgbà wọn náà dẹ̀ ní pé kí wọ́n gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kí wọ́n kó wa lẹ́rú for life. Ọ̀nà tó dẹ̀ nílò náà ní pé Islam, torí ẹ̀sìn Islam ìlànà tí èèyàn lè fi jagun gbalẹ̀ ni. Ẹ ká wo nǹkan tí Quran aya yìí sọ, Quran chapter 3 verse 28. Ká wá lọ wo tafsir Ibn Kathir aya yìí ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Aya yìí sọ pé àwọn onígbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ sọ àwọn aláìgbàgbọ́ di ọ̀rẹ́ ayò lẹ́yìn àwọn onígbàgbọ́ òdodo ẹgbẹ́ wọn. Ẹnikẹ́ni tí ó bá ṣe ìyẹn kò sí kinní kan fún un mọ́ ní ọ̀dọ̀ Allahu àfi tí ẹ bá ń fi ọ̀rẹ́ orí ahọ́n wá ìṣọ́ra lọ́dọ̀ wọn dáadáa. Allahu kìlọ̀ ara rẹ̀ fún yín, ọ̀dọ̀ Allahu sì ni ààbò ẹ̀dá. Nǹkan tá Allah sọ fáwọn mùsùlùmí ń bẹ̀ yẹn ni pé kí àwọn mùsùlùmí kán máa bá gbogbo ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí kán máa bá wọn ṣe ọ̀rẹ́ orí ahọ́n, ọ̀rẹ́ ẹ̀tàn. Gbogbo àwọn mùsùlùmí tẹ́ ẹ rí tó ń bá yín ṣọ̀rẹ́ tí wò dẹ̀ kí ń ṣe mùsùlùmí wọ́n ń tàn ẹ́ ni. Tí ààyè bá yọ láti pa ẹ́ wọ́n máa pa ẹ́. Wọ́n kàn ń tàn yín kí gbogbo yín lè gba Islam kán lè ṣe nǹkan tó fẹ́ ṣe kán lè ṣe fún yín. Ẹ wá ká lọ sí tafsir Ibn Kathir aya yìí. Kí ni nǹkan tí tafsir yìí sọ? Tafsir Ibn Kathir ẹ máa gbọ́ ó ní Allah saidness unless you indeed fear danger from them. Ẹ má bá àwọn tí wọn bá kí ń ṣe mùsùlùmí ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ o àyàfi tí ẹ bá kàn ń tàn wọ́n bóyá ẹ wò pé wọ́n lè ṣe nǹkan kan fún yín. Meaning except those believers who in some areas or times fear for their safety from the disbelievers. Bóyá ẹ ń bẹ̀rù pé àwọn tí wọn kì í ṣe mùsùlùmí yìí wọ́n lè ṣe nǹkan kan fún yín ẹ máa bá wọn ṣe ọ̀rẹ́ orí ahọ́n. In this case, such believers are allowed to show friendship to the disbelievers outwardly. Wọ́n ní àwọn mùsùlùmí wọ́n lè máa bá àwọn tí ò kì í ṣe mùsùlùmí ṣe ọ̀rẹ́ ojú lásán, but never inwardly. Ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ọ̀rẹ́ yẹn gbọ́dọ̀ dénú kẹ́ẹ̀kan máa tàn wọ́n. For instance, fún àpẹẹrẹ, Al-Bukhari recorded that Abu Dawuda said, Al-Bukhari ṣàlàyé pé Abu Dawuda sọ pé, we smile in the face of some people although our hearts curse them. A máa ń rẹ́rìn lójú àwọn èèyàn kan àmọ́ lọ́kàn wa a máa ń gbé wọn ré ni, a máa ń gbé wọn ṣépè ni. The taqiyya is allowed until the day of resurrection. Ìgbé ká máa tàn wọ́n yìí, taqiyya. Tẹ́ bá ń gbọ́ taqiyya wọ́n ní pé ká máa parọ́. So mùsùlùmí lè parọ́, Allah ló sọ bẹ́ẹ̀. Ká máa parọ́, ká máa tàn wọ́n yìí, ó máa wà títí láé dọjọ́ tí ọjọ́ àgbéǹde. Irọ́ lásán dẹ̀ ni kò sí nǹkan tó ń jẹ́ ọjọ́ àgbéǹde. Ìtumọ̀ ẹ̀ ní pé mùsùlùmí máa parọ́ fún yín lọ títí láéláé ni. Mo tún tún kíní sọ fún yín. Ìwé tó wà lọ́wọ́ mi láti òkè délẹ̀ irọ́ ni, ẹ̀tàn ni. Ìwé yìí kò sí ìgbàlà kankan ńbẹ̀, kò sí ìwòsàn kankan ńbẹ̀, kò sí agbára kankan ńbẹ̀. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni Olúwa ilé Kaaba ni. Ìwé yìí ẹ̀tàn lásán ni, taqiyya ni bó ṣe wà yìí. Taqiyya yẹn ni gbogbo àwọn àfáà yẹn ń lò. Ṣé ra àwọn àfáà yìí, mo sọ fún yín, Fúlàní ni wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni. Ẹ má gbàgbé wọ́n ti gbìyànjú ẹ̀ ní 1840. Nǹkan tó dẹ̀ ní lọ́kàn Fúlàní tó bá náà fẹ́ ṣe nǹkan tó ní lọ́kàn yẹn wọ́n ò ní filẹ̀. Bọ́n ṣe ń dàgbà ló ń sọ fáwọn ọmọ wọn pé ilẹ̀ yóò ilẹ̀ wa ni o. Ẹ dẹ̀ má gbàgbé àwọn ará bí ẹ rí wọn bó ṣe pọ̀, ẹ ò lè mọ̀ pé Fúlàní ni wọ́n ní èdè tọ̀dọ̀ tí wọn ò ní sọ èdè Yorùbá náà máa sọ. Torí wọ́n ń bá wa sọ èdè Yorùbá kò túmọ̀ sí pé ọmọ Yorùbá ni wọ́n o. Ẹ ti rọ́pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn tó ń jáde tí wọ́n sọ pé Fúlàní ni mí. Ìwọ ọmọ Yorùbá dẹ̀ tò sẹ́yìn wọn. Àwọn bàbá wa dẹ̀ sọ pé kàkà ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká rójú ká gbọ́nà ọ̀run lọ. Ìtumọ̀ ẹ̀ ní pé ìran Yorùbá kan ò gbọ́dọ̀ ṣẹrú Gàmbàrí, kò gbọ́dọ̀ ṣẹrú Fúlàní.
àmọ́ lẹ́ni ẹ̀yin tí ń ṣerú Fúlàní nítorí Islam, nítorí irọ́ lásán ni wọ́n fẹ́ kó wa lẹ́rú for life ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Àwọn Quran tí mo tún mú jáde yẹ sọ fáfá yín pé kó tú fún yín tó bá jẹ́ pé irọ́ mo pa. Tẹ̀kíyà ló ń lò fún yín, gbogbo àwọn àfáà tó ń jáde lórí íńtánẹ́ẹ̀tì ẹ lọ wò dáadáa, Fúlàní ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìdí Islam yìí ni wọ́n ti ń jẹ, kán máa kó yín lẹ́rú, kán máa gbowó lọ́wọ́ yín, kán máa kó yín lẹ́rú fún wọn Lárúbáwá. Ibẹ̀ ló ti ń rówó. Ìjọ tó ju yín bá tó ṣí ẹ rí pé wọ́n á lọ ṣiṣẹ́. Iṣẹ́ lóògùn iṣẹ́. Irọ́ lásán ni kinní yìí. Allah ò kì í ṣe Ọlọ́run, kò dẹ̀ sí iná kankan bí kankan, kò sálùjọ náà kankan bí kankan. Tẹ̀lé òfin ìlú tó bá wà, máa ṣe àṣà àti ìṣe tó bá ń ṣe lé yín. Tó bá ń ẹ̀ máa ṣe. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè, ìkórìíra ni Allah. Ẹ máa rí tó máa sọ pé o gbọ́dọ̀ bélé ìṣọ́ rẹ̀, o gbọ́dọ̀ bélé ìṣọ́ rẹ̀. Tó bá jẹ́ pé Allah lọ́lọ́run lóòótọ́, kí ló dé tójò bá ń rọ̀ ó máa rọ̀ sọ́dọ̀ mùsùlùmí àtẹni tí ò kìí ṣe mùsùlùmí? Ìwọ ló ní o ti mú wọn lọ́ta pé kèfèrí ni wọ́n. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí, Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Allah ní kèfèrí, olórí burúkú ni ó lọ́ta. Allah lẹ́sìn, Allah lójúbọ. Ọlọ́run Olódùmarè ò lójúbọ. Ògún Ṣàngó ló lójúbọ. Ẹ̀yin ọmọ Oòduà ẹ jí. Àwọn ará bí wọ́n fẹ́ wá fi ẹ̀sìn Islam, wọ́n fẹ́ wá fi bayé wa jẹ́ ni. Wọ́n fẹ́ gba orúkọ wa, kán fún wa lórúkọ Lárúbáwá, kán gba èdè wa, kán fún wa lédè Lárúbáwá, kán gba àṣà wa, kán fún wa láṣà Lárúbáwá, kán gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, kán fún wa ní Allah Lárúbáwá, déìtì ère lásán, Olúwa ilé Kaaba. Ògún tí wọ́n ń bọ nílé yín ó lágbára jà láàlọ́. Ṣàngó tí wọ́n ń bọ nílé yín ó lágbára jà láàlọ́. Èṣù tí wọ́n ń bọ nílé yín ó lágbára jà láàlọ́. Kò sí nǹkan tó lè máa ṣe nílé yín, wọ́n lágbára ju Allah lọ. Allah ò lágbára, ère lásán ni, Olúwa ilé Kaaba. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀sìn Islam ẹ̀tàn lásán ni, wọ́n wá fi tàn wá ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Wọn ò rán Muhammadu sí wa, wọn ò rán sí wa. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kaaba ni. Mo sọ yìí mo dúró, ó dìgbà.